láṣọ òpó ló láṣọ tí ọkọ tẹ̀gàn kan òpó ló láṣọ òpó lè tètè òpó lè tètè òpó lè tètè òpó lè tètè ayé àkànjá dóṣù pa òpó lè tètè Òpómúléró dóṣù pa òpó lè tètè. Bá mi pè é bí ológun ẹ̀rọ ẹ̀mọ̀mọ̀ bá mi sọ lọ́jọ́ òfin kò ní bí ẹlẹgbẹ̀rún ọ̀jẹ́ ojú bá tún sàmọ́ọ́nì dámi lóhùn mọ́ ọ̀bọ̀ nígbà àgbèdè wọ oúnjẹ sí ọlọ́dún ní mọ̀dọ̀ ẹ̀fọ́dún bá pé àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọlọ́mọṣẹ́ ọdún owó ọdún ọ̀la sọ̀yí lórí kó o pẹ́ bí mọ́pẹ́ tí ń pẹ́ olóòpẹ́ láyé ojú onírìbí ọkọ alájà sẹ́límọ́ ọkọ alájà Mariam ọkọ alájà Nabilat ọkọ alájà Mariam ẹwà ọlá ẹlẹ́sìn ògo eyín mẹ́nu ogún ayẹwà ọkùnrin ọmọ rírí tí má tọ́wù ní àyídò òpótẹ́ láyà púpọ̀ aṣọ lè dìde àwọ̀ ilé ọmọ Òpómúléró mọ́jà àlẹ́kọ̀ọ́ mọ́jà àlẹ́kọ̀ọ́ àyídò òpótẹ́ láyà púpọ̀ aṣọ lè dìde àwọ̀ ìwà táàrà àlẹ́ oyún ọmọ mọ́rílé wá ọmọ rírí òní pẹ̀tẹ́ tí ń má ọ̀hún wọmi òpó kájà tarọ̀ yóò lé kájà tarọ̀ yóò lé ọmọ mọ́rílé wá táwọn ọmọ ẹni tó lọ́ba dira wọn lọ nínú ilé àwọn bàbá tó bí lọ́mọ eégún búra bọ́ òun bá dénú gbórí á ní ìpàkáwọ́ búra bọ́ òun bá dé pẹ̀lẹ́ bọ́ òun bá dé pẹ̀lẹ́ ọmọ àfọ̀ndáwọ́ búra bọ́ òun bá láyà bí ọ̀bà ìdò òkútẹ́ láyà púpọ̀ aṣọ lè dìdì àwọ̀ eyín mẹ́nu fún ayẹwà ọ̀kúnrin onínúure mọ́ọ̀dà kọ́ ọ̀jọ̀ ọmọ akẹ́wù pẹ̀lú níyàn ọmọ ṣàdúrà àgbọ̀rẹ̀ ọmọ títí kálámù dáwọn lẹ́kọ̀ọ́ à ń ṣe kọ́ńdúkọ́ńdú nígbó wọn èélú lákàjì ewúlẹ̀ kúkú ń ké ọmọ ṣàlùwà láti wákàtí mo ní òun mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ilé ọmọ olótó tó fi bí mọ́gà ọmọ òpóyọ́sọ òpógbàjá nílé mọ́rílé wá bí ò sí tẹ̀wù bí ò sí tàṣọ onírúurú ìdìlà bámọ́ orí nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bí èèwọ̀ bí ìkókó bí àgbáyìn ọmọ ẹlòmíì bá bọ́yà sílẹ̀ wọn àjọ bọ̀bà bẹ̀lòmíì bá bọ́yà sílẹ̀ wọn àjọ mọ̀jọ TAOFEEK bábẹ́lòmíì bá bọ́yà sílẹ̀ wọn àjà áyá àmọ́ bí ìwà táàyà àlẹ́ ọ̀yún bá bọ́yà sílẹ̀ wọn àti ìjọmọ tuntun ayédè òkútẹ́ láyà púpọ̀ aṣọ lè dìde àwọn ọmọ pọ́kọ̀rọ̀ bítí ooo ilé àwọn pọ́kọ̀rọ̀ bítí tí ń bẹ lálẹ́ bí ọ̀yún òpó àjàgùn náà ajá àìsẹ̀ òpó kájàkàrọ̀ yọ lé àbílẹ̀dẹ̀ṣú ọmọ òpó tí ò gbọ̀rọ̀ wọ́n ní a fi dáná iná tí ò gbọ̀rọ̀ wọ́n ní a bomi pa omi tí ò gbọ̀rọ̀ wọ́n ní a fi pọtí líle ọtí tí ò gbọ̀rọ̀ ọtí líle tí ò gbọ̀rọ̀ wọ́n ní a fi fọ́mọ líle táwa lọmọ líle tí ò gbọ̀rọ̀ TAOFEEK mo pé ta lọmọ líle tí ò gbọ̀rọ̀ àfọ̀njá lọmọ líle tí ò gbọ̀rọ̀ nínú ilé àwọn bàbá tó bí lọ́mọ ogun làfọ̀njá lọ ní òde máa ẹni àfọ̀njá bá kan nílò rẹ̀ òkúkú kéré ṣàwọ́ lọ́sùn àmọ́yàn lọ́sùn ọmọ akéwú tẹrú ọmọ àfìyàdúrà àgbọ̀ rẹ̀ ìlú tó tóbi báhùn kẹ léegun ẹ̀sìn lẹ́gùn lé bàbá tó bí yín lọ́mọ àkọ́kọ́ lóru ọbẹ̀ ìwà táyà ilẹ̀ ọ̀yún ọmọ rírí onípẹ̀tẹ̀ tí má ṣe ọ̀hún ní àyídò ó tẹ́ láyà púpọ̀ aṣọ lè dìde àwọ̀ òpó ló láṣọ òpó ló láṣọ òpó ló láṣọ òpó ló láṣọ tí ọkọ tẹ̀gàn òpó ló láṣọ ojú bá tún sàmọ́ọ́nì àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lẹ́wọ́ àdúrà kó má ṣàmì tó bá dá mọ́dún tó tún dá mọ́dún kájọpá ìkúdẹ́gbẹ́ ẹ̀yà ni téèyàn kọ́ bá pé ó máa ṣàmọ́dún ní fún wọn pé ọdọọdún lòró gbóngbó lẹ́yìn àlọ́ alánìmọ̀ lè ń kírun ìtàbá lábẹ́wí àjílékè ń gé ayé rẹ̀ òbí yóò ní pópónú lágbára ẹlẹ́dùn màá ọba òní ti lérò kú wọlé mọ́lọ́ ní tilẹ̀ òkú bóde ní tòde òkú wọlé ní kanáwó sàréhè ọmọ ní kanáwó sàréhè aya ibò níjọmọ̀ gbà lọ́wọ́ ọ̀hún ikú oníjáyà gbà lọ́wọ́ ọ̀hún àrùn onífilé èèyàn ṣe bùn gbé àṣeyí ṣá ọmọdún ọdún ayọ̀ lọ́mọ ṣá mọ́tẹ́lẹ̀ ní jẹ́ ọmọ bàbá àti onílù ọmọ ojú ló bá ṣe méjì ìwà òòrùn ẹ̀sìn ló bá ṣe méjì wọn ayẹ ọmọ àníjì ńlájẹ Alhaji Dr. TAOFEEK Eleshinogo àṣeyí ṣá mọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ṣẹ́ ọdún òwò ọdún ọ̀la ọdún dùnú àṣeyí ṣá mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣẹ́.